ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ní àǹfààní láti máa wò ètò. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́. Adẹ̀kú ìsinmi aláyọ̀ tèmi, èmi àti àṣẹ ọ̀pọ̀ ìsinmi láyé o. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn màmá mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tí ẹ ń bá ara jà níléeṣẹ́ Kembi Food Mart, Kembi Fashion Empire, Kembi Logistics. Gbogbo ẹni tẹ́ ń bá dòwò pọ̀ níléeṣẹ́ wa yìí lágbára lọ́wọ́ Ọlọ́run, ibi tẹ́ ti mú owó, tẹ́ fi ń ra aṣọ, tẹ́ fi ń ra oúnjẹ, tẹ́ fi ń gbé ẹrù léṣẹ́ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Àgbà náà ò ní wọbẹ̀ o, ẹ máa lọ rẹ̀ ẹ máa bọ̀ rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Iléeṣẹ́ Kembi Fashion Empire, ẹ mọ̀ pé aṣọ làwa ń tà ń bẹ̀. Ẹ wọ eléyìí tí mo wọ̀ yìí báyìí, ẹ bá rí ó fọ gbogbo ìsàlẹ̀ báyìí mi tẹ̀lé, ó ní bí kámẹ́rà ìṣeré. Ẹ wo gbogbo irú eléyìí báyìí oríṣi mẹ́ta ẹ̀ ló wà, oríṣi mẹ́ta ẹ̀ ló wà. Hello, mo ń ṣe ṣó, máa pè é padà, máa pè é padà. Ẹ kálẹ́, máa pè é padà. Bó ṣe wà ní oríṣi mẹ́ta ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni o, máa polówó ẹ̀ fún yín bẹ́ẹ̀ ọjọ́ Monday or Tuesday. Bó ṣe fún ẹ̀ oríṣi mẹ́ta ẹ̀ bó ṣe wà ẹ̀ mẹ́ta, àwọn míì náà oríṣi méjì, àwọn míì ẹyọ kan. No, kò sẹ́yọ̀ kan nú ẹ̀, méjì mẹ́ta bá ṣe rán wọn nìyẹn. A máa polówó ẹ̀ pẹ̀lú àwọn gíní tí mo sọ pé máa polówó látọjọ́ ẹ̀ tá àti ìráyè polówó, máa polówó gbogbo ẹ̀ pọ̀ ní pẹ̀lú àwọn lace, pẹ̀lú àwọn gíní tá a ti rán, àá polówó gbogbo ẹ̀ pọ̀ ní ọ̀sẹ̀ tá a fẹ́ mú bẹ́yẹ ọjọ́ Monday ọ̀la or Tuesday máa polówó ẹ̀ fún ẹ. Wo bó ṣe fine, owó òde wọ́n, bẹ́ẹ̀ ni ọjà Kẹ́mi Bùkọ́lá òun wọ́n. Bó ṣe wà ní ìsìn kẹ́ wọ kẹ́ gbé sọ́rùn ni, kò sí pé bẹ́yà kínní. So a máa polówó ẹ̀ lágbà lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ gboyín pátápátá o níléeṣẹ́ wa, níléeṣẹ́ Kembi Fashion Empire. Mọ̀ à ń ta orúkọ báyìí ready to wear, adẹ̀ ń ta Swiss lace ńlá. Ẹ bá fẹ́ Swiss lace ńlá confam, ẹ máa bọ̀ níléeṣẹ́ Kembi Fashion Empire, ibẹ̀ lẹ ti máa rí confam. À ń ta kékeré, adẹ̀ ń ta ńlá, à ń ta nǹkan ńlá, adẹ̀ ń ta kékeré lágbà lọ́wọ́ Ọlọ́run. Ara tẹ́ ń wọ aṣọ ẹ sí, ọfà ayé ò ní bà yín bẹ̀. Bẹ́ẹ̀ ni lágbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ wá bá ara jà níléeṣẹ́ Kembi Food Mart náà. À ń ta oríṣiríṣi oúnjẹ Africa food. Ẹ máa bọ̀ iléeṣẹ́ wa, pè mí. Ẹ bá dé fẹ́ gbé ẹrù yín láti Nàìjíríà lọ sí Amẹ́ríkà, London, Germany, gbogbo ìlú yẹn, ẹ pè iléeṣẹ́ wa, ẹ pè nọ́mbà mi 08022111530. nọ́mbà tẹ́ máa pè nìyẹn. Ibi tẹ́ bá fẹ́ gbẹ́rù yín lọ, ó máa débẹ̀, wọ́n máa gbé wá sẹ́nu ọ̀nà yín báyìí ni. Mo dẹ̀ dúpẹ́ gbogbo àwọn tó bá gbẹrù ní bí 2 weeks ago, ẹrù yẹn ṣe bíi pé ó fẹ́ delay díẹ̀, gbogbo ọ̀nà ti rẹ́rù wọn gbà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìfaradà tí ẹ ní, torí tẹ́ mọ̀ pé tẹ́lẹ̀ 7 days lẹ́rù wa máa ń débẹ̀, àmọ́ ní ẹwọ́ yìí 2 weeks. Gbogbo ẹni tí wọ́n fẹ́ bá mi gbẹ́rù tó bá ti dé iṣẹ́, ẹ fẹ́ gbẹ́rù through iléeṣẹ́ Kembi Logistics, 2 weeks máa fún yín, but with time gbogbo ẹ̀ náà ó tún máa padà sí bó ṣe wà tẹ́lẹ̀. 7 days gbogbo ẹ̀ dẹ̀ mọ̀. Gbogbo àwọn tá a bá gbẹ́rù nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, gbogbo wọn ni wọ́n máa dùn mí gan. 7 days ọjà wọn ti débẹ̀, àmọ́ ó tún yí nìyẹn. 2 weeks ni bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ó tún lè di ọ̀la ó tún padà sí bó ṣe wà, torí ẹrù ń pọ̀ nílé iṣẹ́ FedEx tẹ́pá ń lò, ẹrù tó ń gbé pọ̀. So gbogbo a máa ṣe sùúrù. Kò dẹ̀ sẹ́ tá a bá gbé ẹrù tí ẹrù wọn dín, ẹrù yìí bẹ́ẹ̀ ṣe gbé fún wa báyìí, bẹ́ẹ̀ gbogbo wọn báyìí inú mi ti ẹ̀ ń dùn ní gbogbo wọn ṣe ń pè ní tẹ́rù wọn ti dọ́dọ̀ ní ẹrù wọn débẹ̀ o, inú wọn dùn, wọn ṣàdúrà ní tó gbogbo ẹrù wọn wọ́n ṣe bí máa ṣe páàkì ẹ̀ fún wọn náà ló débẹ̀. So mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìfaradà tẹ́ ní pẹ̀lú mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe gbogbo DHL ìyẹn ni máa fún yín ní 5 days. Tó bá yẹ pé a fẹ́ gbẹ́rù pẹ̀ yàtọ̀ sí DHL, ìyẹn ni 15 days. Mo ń sọ báyìí, mi ò mọ bó ṣe ń parọ́ fún yàn. Tó ìgbẹ́lẹ̀ máa gbé yẹn ká ṣe bó ní 7 days ní ìgbà tó ń gbà ní 7 days. Mo jáde mo sọ tó wá tún padà sí 7 days, èmi náà mo tún máa jáde máa pé ní ìsìn o ẹrù wa ó máa dọ́dọ̀ ẹni 7 days. Torí kò ní dáa kí n sọ pé 7 days kó máa dípẹ́ ẹ̀ ń retí ẹrù 2 weeks 10 days kò dọ́dọ̀ yín. Ẹ mọ̀ pé ẹ máa pè mí ni, màá kúkú sòótọ́ kí ó má di pé a máa pera wa, a máa sọ̀rọ̀ síra wa. Ṣe mọ̀ pé irú kan báyìí ò ní dáa.
so bó ṣe rí nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ẹ wo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ, ẹ má máa dúró pé mo máa polówó. Aṣọ wà oríṣiríṣi, ojoojúmọ́ ni oríṣiríṣi aṣọ ló wà nílé iṣẹ́ Kembi Fashion Empire. Ẹ má dúró pé Kẹ́mi fẹ́ tó polówó, ayé ò sí lẹ́nu jẹ́ mẹ́ta yìí, ayé ò fi bẹ́ẹ̀ sí. Ẹ bá ní ìdí aṣọ, ẹ ní ìdí Swiss lace ni, ẹ fẹ́ mú àǹkárá fún, ẹ fẹ́ ṣòkó àgbà ni, ẹ fẹ́ ṣe wedding fọ́mọ ni, àbẹ́yìn náà fẹ́ ṣe wedding ni, ẹ pè mí wá pé lace lẹ fẹ́ mú, bó jẹ́ àǹkárá ni màá bá yín. Ó wà nílé iṣẹ́ Kembi Fashion Empire. Ìṣojúmọ́ náà làbùkì ṣe ìgbà gbogbo la máa polówó rìn sí i. Kọ́nà kó jẹ́ kí ayé wa kó dáa. Mo dẹ̀ wọ́n pé lágbára lọ́wọ́ Ọlọ́run, ayé mi àti àtọmọ wa àtọmọ tí náà, ayé gbogbo àjọ máa dáa ni. A ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Wọn ò ní bọ́ bàtà sí ẹnu náà wá. Nǹkan tàbí àmọ́ ò kì í tú wọn ní gbé ká mọ́ lé. Bó ṣe máa rí nìyẹn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí n tó máa bọ́rọ̀ mi lọ. Mo bá ìdílé Sisi Quadri, mo bá kẹ́dùn. Lágbára lọ́wọ́ Ọlọ́run, wọn ò ní rí àkúfà nídìílé yẹn mọ́. Ní àárín àwọn onítíátà, lágbára lọ́wọ́ náà máa fi òpin sí ikú òjijì. Ṣé ẹ rí nǹkan tí mo tẹ̀wé sọ fún yín ní nǹkan tó wà láyé yìí sí? Tí nǹkan bá ti ń ṣe wá lára, ẹ má yẹ ká fojú tẹ́ńbẹ́lú wò pé kíní, ẹ jẹ́ ká tètè máa lọ rí dókítà. Bí àbúrò olóògbé ẹ ṣe sọ̀rọ̀, ṣe rí nǹkan tó ní ó ṣe ọmọkùnrin yẹn, kì í ṣọ̀rọ̀ hospital rárá. Tẹ́ bá rẹ́ni tó ń sick, tó yẹ pé wá ń ṣe ìsúkè, kì í ṣe hospital rárá. Torí ìsúkè yẹn, tí èèyàn bá wà lórí ààrẹ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìsúkè, kì í ṣọ̀rọ̀ hospital. Ṣùgbọ́n ẹni tí ọjọ́ ẹ̀ bá pé, kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe lè ṣe. Ọjọ́ tí Sisi Quadri ti pé nìyẹn. Ọlọ́run iwájú tó kọjú sí, kíbẹ̀ kó da ẹ̀yìn tó fi sílẹ̀, àwọn ọmọ tó fi sílẹ̀, kọ́lọ́run ọlọ́jọ́ òní kó wo àwọn ọmọ yẹn, kó sọ àwọn ọmọ ẹ̀dọ́ lórí ire. Nǹkan tí bàbá wọn ò lè ṣe, tí ò dúró ṣe, káwọn ọmọ yẹn kan ṣe jù bẹ́ẹ̀ lọ, kí Ọlọ́run ọlọ́jọ́ òní kó bí òróró tura sí ọkàn àwọn ìdílé yẹn. Torí ọkàn wọn máa gbọgbẹ́. Kí olókìkí bá lọ ní àárín ìdílé, ó máa ń dùn yàn gan. Ọlọ́run má jẹ́ kí àràbà ìdílé wa kó wó o. Ọlọ́run má jẹ́ kí àràbà ìdílé wa kó wó. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí lágbára lọ́wọ́ èmi àti yín ànífojú sunkún ọmọ. Bẹ́ẹ̀ ni ó ṣe máa rí. Ọdún yìí ń lọ wẹ́rẹ́. Ayọ̀ tá fi wọ ọdún yìí, òun náà la máa fi parí ẹ̀, èmi àti yín o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, gbogbo ọkọ tó ń sọ dùn. Torí tí n bá wo fídíò mi ń gbà mí, ẹ mọ̀ ó kọjọ́ mẹ́ta tí mo jáde láti máa jáde ṣe show gan, kò ń wo òun ni bó ṣe máa ń ṣe mí. Bọ̀lé ni mo dé láti church, mo wá wo fídíò yẹn, mo wò. Ìkílì dẹ̀ ti máa ń ṣẹlẹ̀ tipẹ́. Àṣẹ kílì tẹ̀ ti ń ṣẹlẹ̀ láti àwọn àgbàlagbà gan ti wúrú wà báyẹn. Àwọn ọmọ ìsìn tó bá wá ń wù kílì àwọn àgbàlagbà tó tún jurú àwa yìí lọ, tó bá rọ ọmọ kékeré bí ọmọ 30 years, ọmọ 35 years, ọmọ 40 years tó ń ṣerú kọ báyìí, kí ni àmọ̀ràn tó fẹ́ gbà wọ́n? Òun ló fẹ́ jẹ́ kí n show fídíò yìí. Àwọn obìnrin gangan ní fídíò yìí wà fún o. Àwọn obìnrin gangan ní fídíò. Ẹ jẹ́ kí fídíò yìí wọ̀nyí máa kàn fi hàn, máa wá ṣàlàyé bó ti wò. Mo part 1 títí kíní fídíò ó dé part 4. Mo wò, mo farabalẹ̀ wò ni. But tí n bá ti show ẹ̀ fún yín báyìí, máa wá fẹnu ṣàlàyé fún yín bó ṣe ṣẹlẹ̀. Ẹ wo ìyá yìí. I don't care. There's somebody that could survive 24 years without us. You are not my mother. You are not my mother. Alright guys, so ẹ ti wò yẹn, jẹ́ kí n fi ti. Ẹ má bínú o. I had to beg you before you agreed to stand here. Please, sir. What I want to say to you is, please, if not for anything, I know she has wronged you and your sister. Please, at least she birthed you.
she gave birth to you and your sister. Please, if not for anything in this world, but just for that one reason. I know you're okay. You must have struggled so much to get here. I'm so sorry, please. Can I talk? Okay. At first, I don't even know why you are insisting I stay here. See, this woman, she's not even someone I'm meant to have come close an inch to just this way. I don't know why you are insisting I stay here. I don't know why. I'm sorry. No, you don't have to be sorry. After all, you didn't cause it. She's the one. I don't know. I'm sorry, sir. I don't even understand. As in, can she recognize me? Because when I came, I was looking at this face, like all I could see is that she looks familiar. I don't know her from anywhere. She's your mother. My mother? Oh, my mother? So, if she's my mother, then I'm meant to realize she's the one. I'm your mother, please. See, you know, I'm your mother. I was just 10. Mother. My sister was 6, and she left us. No woman, no mother would do that. In fact, any woman can do that. I don't want to use that word. I don't know, but as a mother, no mother would do that. No one. She left us, she abandoned us, just because of work. But when our father we need a mother, then she left us, and we were begging. We were. I'm sorry. I don't even want to remember those processes. No child deserves that. I don't want to. This woman, honestly, she's not meant to be here. I'm sorry, please. Kí n ṣó ọmọ obìnrin kí wá sọ bí story yẹn ṣe jẹ́ ẹ̀yin tèmi. Kí n ṣó ọmọ obìnrin. Because if you are not help me, if you are not helping me, please, you are not help me. Kì í ṣe wọ́n á ti o. Because you are sick. You now remember me and my brother. You disown me and I will disown you too. I am not your daughter. I'm sorry. No. Hi guys, 24years is actually coming. Help me, I beg. Tó bá sọ̀rọ̀ tó máa ṣàlàyé gbogbo ẹ̀ I fún. need your help to help me beg my son. Help me find Tolani and Shilima and forgive me. Make them forgive me. I beg. Okay, okay, my soul. I beg you. I need your help. I really need your help because if I don't see that my children, I can tomorrow. No, my please, okay, help me. Please, Ma, you are here because I'm going to help you, right? So when you reached out to me, I don't already call them. So they are on their way here. So the only thing I want to make you tell me, I want to make you explain everything will happen. So you say your first husband, which is the father of these 2 kids, Yes. get accident. Yes. Now you leave him. Yes. Go marry another man. Yes. The man no want to see that those children. That's why I leave them. Ṣé ibi tí mo fẹ́ ká ẹ gbọ́ nìyẹn? Ṣé ẹ rí màmá tẹ́ ń wò yẹn? Màmá yẹn ó ní ọkọ. Ó dẹ̀ bí ọmọ méjì, ó bí ọkùnrin. Tọ́lání àti Sílé. Ọ̀rọ̀ kì í ṣe pé àti o, nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí o. So ọkọ tó wá fẹ́ yẹn bàbá àwọn ọmọ yẹn wá ní accident. Wọ́n ní accident yẹn pọ̀ gan. Sílé tó jẹ́ ọkùnrin tó jẹ́ àgbàlagbà, ìyẹn wà ní 10 years. Èyí tó jẹ́ obìnrin yẹn, ìyẹn wà ní 6 years. Wọ́n ní bí màmá yẹn ṣe kó owó tí bàbá yẹn tún gbójúlé. Bàbá yẹn ti ná sí. Wọ́n ní bàbá yẹn lówó o. Ẹ rí pé ẹ bá wo woman ẹ rí pé ẹni tó fine ni. Wọ́n ní bàbá yẹn lówó gan. Wọ́n ní ìgbà tó wá ní accident yẹn, ṣe tó máa fi dúró tó máa fi tọ́jú bàbá yẹn. Ó bá gbogbo tí bàbá tún gbójúlé oko ó lọ wọn ò rí, àwọn ọmọ yẹn ò rí. Ìrònú yẹn ló pa bàbá yẹn. Ìgbà tí bàbá yẹn wá kú, àwọn ọmọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ́fà. Ìyá ẹ̀ bó ṣe kúrò ní ọ̀dọ̀ bàbá yẹn ó ti lọ fẹ́ ọkọ míì. Ó ti ń gbélé ọkọ yẹn. Ibi tí bàbá ọmọ yẹn tẹ̀ tí wá kò wá nígbà tí bàbá wọn kú kò wá kò yọjú. Mo rò pé ibi táwọn ọmọ iṣẹ́ àti ń wádìí ní ẹnu àwọn fámìlì ẹ̀gbọ́n àbúrò ń wájúwe ilé ọkọ yẹn. Ibi báyìí màmá yìí ti nọ́kọ o. Ó dẹ̀ ti bímọ o. Wọ́n wá mú àwọn ọmọ yẹn lọ. Bí after bí 5 years ni o. Ọmọ obìnrin wa ní ìgbà táwọn débẹ̀ pẹ̀lú ọkùnrin wọ́n jọ lọ. Wọ́n ní ṣe ló sọ fún torí ọkọ olówó náà ló ti lọ fẹ́. Ó wá sọ fún mẹgáìdì ẹ̀ pé kò gbọ́dọ̀ jẹ́ kán wọlé. Wọ́n ní àwọn ọmọ yẹn náà ọmọ máa lọ́bẹ̀ ìgbà tó yá báwọn ọmọ ò ṣe lọ mọ́ nìyẹn. Ó ní àwọn nínú àwọn fámìlì bàbá wọn pé kán má lọ mọ́ pé eléyìí ò ní nǹkan tó máa ṣe pé kò fẹ́ help wọn. Àṣé ọkọ yẹn ló sọ fún pé òun sọ fún ọkọ wípé òun ò bímọ rí
nǹkan tí mo fẹ́ fàyọ nú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ni o ní ẹ̀yin mi ẹ̀ rí ọkùnrin ẹ̀ ti bímọ ẹ̀ wá máa parọ́ pé mi ì bímọ rí ṣé tí o bá sọ fún ọkùnrin ẹ̀ pé o bímọ rí ṣé kò ní fẹ́ ẹ ni tó bá nígbà tó bá ẹ sọ̀rọ̀ yín lọ́pàá wo bàbá àbí ọ̀nkú mo ti bímọ rí o ọmọ 2 o ọmọ kan ọmọ 3 o tó bá máa fẹ́ á fẹ́ tí ò bá dẹ̀ ní fẹ́ ẹjọ́ máa lọ torí àwọn ọmọ mi àwọn ọmọ yẹn òun ni ọjọ́ ọ̀la àjàjà àwọ obìnrin àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la wa ìlú ìta bá dẹ̀ fi tọ́ ọmọ wa làwọn ọmọ náà ṣe máa tọ́jú wa lọ́jọ́ alẹ́ ká má ṣe àfọ̀rọ̀gùn ó ṣàdígbà àwọn ọmọ ẹ̀ ṣáà ń ráre àwọn ọmọ ẹ̀ ń sọ abẹ́ bíríìjì ẹ̀mùkọ́ àbá wọn ti kú náà ẹbí bàmọ́dẹ̀ ti gbówó lọ ẹbí gan ti wá ta wọ́n ní pé owó tẹ́ ká fi tọ́jú yín màmá yín ti gbówó lọ ẹ̀yin ẹ máa bá ti ń lọ àmọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní hustle kiri obìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní ẹ̀mọ̀ wọn ṣaṣẹ́wó wọn ń sọ abẹ́ bíríìjì from there ọlọ́run ṣáà ràn wọ́n lọ́wọ́ ọkùnrin á lọ ṣe kọ̀dọ́tọ̀ obìnrin á ṣáà lọ bá wọn fọ abọ́ abọ́ wọn kiri pure water lágbára díẹ̀díẹ̀ ọlọ́run ṣáà nínú ilà yìí lo ọmọ pàǹdọ̀rọ̀ ṣáà máa dàgbà ṣá wọ́n ṣáà dàgbà débi pé wọ́n wá rá láàánú èyí obìnrin yẹn mọ́tò ló ń tà ọkùnrin òun náà ti náwó obìnrin ò tí máa rí o ti níbi tó ó ní mọ́tò tó ń tà ó níbi tí ibi ọjà tó pé ó to mọ́tò sí tó nǹkan ti ń ta mọ́tò ó ti ní car park tẹ́ pé ó ń ta mọ́tò ń bẹ̀ ọkùnrin náà ọlọ́run dẹ̀ ti gbàdúrà ẹ̀ ká má ṣàfọ̀rọ̀gùn bàmọ́ ṣà ń gbádùn ayé ẹ̀ kò wọ́n tó àwọn ọmọ yẹn ó ń gbádùn ayé ó ń ṣe live pẹ̀lú ọkọ ẹ̀ ó tún wá bímọ 3 fún ọkùnrin yẹn ọmọ 3 wọ́n ṣà ń gbádùn kò pa ọmọ yẹn rí kò pa wọ́n nígbà yẹn gan tí àwọn fámìlì gan ìyẹn ní àbúrò bàbá wọn kan táwọn bá lọ bẹ̀ àbúrò màmá wọn ó lọ́jọ́ kan ó ní àwọn wà ń bẹ̀ ó ní ọkọ ẹ̀ ìgbà táwọn sì kéré ọkọ ẹ̀yìn wọn àtọkọ ẹ̀ wá ń bọ̀ ó ní ṣe ni ọmọ gbàtọ́ àbúrò ẹ̀ lọ sọ pé àwọn ọmọ ẹ̀ wà ń bí o wọ́n ń ṣe ló wọ́n ní kò tiẹ̀ dúró pọ̀ fún àbúrò ẹ̀ ní nǹkan tó fẹ́ fún un ó ní kí òun àti ọkọ káwọn máa lọ kò fẹ́ rí àwọn ọmọ yẹn sójú mi ìmọ̀rú wà báyẹn kò fẹ́ rí àwọn ọmọ yẹn sójú rárá wọ́n ṣàdí pé àwọn ọmọ ẹ̀ wọ́n ṣàti gbà pé àwọn ò níyàwó ní bàbá wọ́n ti dánmọ́ orúkọ èmi tí tòótọ́ màmá ṣàwálé ọkọ wọn àti ọkọ ẹ̀ àtàwọn 3 wọn ń gbádùn ó wá di ọjọ́ kan nọ́bá náà travel ọmọ 3 bàbá àti ìyá wọn travel wọ́n ṣe dé wọ́n ṣà ń lọ wọ́n bá débi kan bá ti dẹ́tì ṣe ṣẹlẹ̀ nìyẹn bàbá kú àwọn 3 lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn 4 ṣáà kú ìyá yìí ò kú o ẹsẹ̀ ẹ̀rí pé irin ló fi ń rìn ẹsẹ̀ yẹn kò lè fi rìn mọ́ ó wá lọ hospital 2 years ọdún kejì tó ti wà lọ hospital ni mo rò pé àwọn èèyàn tó ń rojọ́ fún pé òun máa bímọ síbì kan Tọ́lá ní níbi tó ti béèrè pé kí lórúkọ ẹ̀ kò lórúkọ ẹ̀dá ó lóun ìyá Tọ́lá ni mo ní ṣé wúmà yìí gbádùn ṣá bí mo ṣe lójú àánú tó àánú wúmà yóò ṣe mí pẹ̀lú bó ṣe ń sun ẹkún inú ẹ̀ ń bí mi ni mi ì káàánú ẹ̀ because báwo ni ó ṣe máa wọ ọmọlọ́mọ gan ọmọlọ́mọ gan tó ń jìyà gan ẹ̀tọ́ wa láti ẹni tó bá ń jìyà ká nǹkan tá a bá ní ká fi ràn lọ́wọ́ ọmọlọ́mọ gan tí yà ń jẹ gan nǹkan tó yẹ kó ṣe ni pé kó fà mọ́ra kí wọn náà ṣe wọ̀nba tí agbára ẹ bá ká fún ọmọ yẹn mo bí mo ṣe wà ìpẹ́ pé mi ò kò sí kankan nípa àná ọmọ lè jára wa yìí mo mọ àwọn ọmọ òrukàn àwọn ọmọ tí yà èmi mo lójú àánú gan àwọn tí yà ń jẹ tí mo ràn lọ́wọ́ bí mo ṣe jókòó yìí tí mi mọ iye tó ṣu wọn tí mo mọ bọ tí ibùgàn mi gan ọ̀rọ̀ ọmọ mi kan wà tẹ́ pé ọmọ mi ọkùnrin yẹn ọkọ̀ tiẹ̀ sọ sórí ẹ̀ báyìí ni mo ní nǹkan tó ṣe ọmọ ẹ̀ ló tó yìí bá mi pè wá ọjọ́ ìmọ̀mọye tí mo fún mọye tí mo ń sẹ́ǹdì sí ọmọ yẹn kò ní ìyá bàbá ló ní bàbá ẹ̀ fìyà jẹ ó dẹ̀ wá ń skul ó máa lọ ń ṣe bórí sọ pé ṣe ó gbé ẹ̀dẹ̀ mọ́ ọmọ mi yẹn náà òun náà lójú àánú òun ti máa ń fún ní nǹkan ó máa pè láti skul báwo ni kìnnìkan ó wá sọ sórí yẹn fún mi lọ́jọ́ yẹn mo eye tí mo sẹ́ǹdì sí ní bíbá yìí nínú ilé nígbà tó ọmọ yẹn wá sọ sórí wa mọ́mì ọmọ yẹn fẹ́ ṣe ẹ̀záàmù o bàbá dẹ̀ ní ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ò ràn án lọ́wọ́ o wọ́n dẹ̀ fẹ́ ṣe ẹ̀záàmù èèyàn lówó ẹ̀ kù ó ní 80,000 wà láìtàláì ìgbà tó máa dọjọ́ kẹta tọ́lọ́ máa gbé wúrù díẹ̀ dìde bí ẹni iṣẹ́ ọjà náà jẹ́ mẹ́ta ní ọjà oúnjẹ yẹn ẹni ẹ̀ dẹ̀ ra ọjà almost 800,000
ó rà fáwọn èèyàn eléyìí tó ó ṣàrà bí ọ̀nà 5 ọjà ń lọ bí 800,000 mo dẹ̀ pọ́ mọ́ báyìí àkáǹtì 80,000 mo dẹ̀ send ẹ̀ sọmọ yẹn ìgbà tí mo dẹ̀ mọ̀ pé mi ì ṣe fún pé ọjọ́ iwájú o wàá fún mi o mo ń ṣe pé àwọn ọmọ mi náà nígbà téèyàn bá dẹ̀gbẹ̀dẹ̀gbà tí wọ́n bá débi tágbà ń dé àbí tí wọ́n bá ṣẹ̀ṣì wà láyé gan àwọn ọmọ yẹn náà máa jòrè ẹ̀ èmi gan náà mo dẹ̀ àwọn èèyàn ló ń ṣe mí láàánú náà àwọn èèyàn tó rajà lọ́wọ́ mi àánú mi náà ṣe èèyàn mi wọ́n tẹ́ pé ọjà tó máa rí mo ti ẹni tó ń pọ̀ lọ nájà níbì kan tó wá rí tọ̀dọ̀ mi yẹn tó rí pé wọ́n ju ti bẹ̀rẹ̀ bíi 20,000 ó sọ fún mi pé àbúkì mo dẹ̀ ti lọ́ọ́ jà níbi báyìí ó dẹ̀ lé bíi 20,000 mo kọ̀ rẹ́rìn ni mo ní òkè ẹ mo léye yẹn mo dẹ̀ mi yọ ọjà tẹ́ni yẹn bá mi rà ìfẹ́ mi ló ní kì í ṣe pé bóyá mo gbéná sórí àbí mo dáa ju ẹni tí ó rí ọjà lọ́dọ̀ ẹ̀ yẹn lọ mi ì dáa jù lọ mi ì dáa tó ṣùgbọ́n ajé ká máa ṣàánú nígbà téèyàn lè ṣorúkọ báyìí fún ọmọ tó bí nínú kó bá rọ ọmọ lọ́mọ tó ń jìyà kò ní lè ṣàánú fún un kó tó ọkọ ò fẹ́ kí ọkọ ẹ mọ̀ àbí ó wá mú àwọn ọmọ yẹn ó lọ kó sọ́dọ̀ àwọn fámìlì wàá dẹ̀ máa yọ lọ́bẹ̀ wàá máa sọ́wọ́ skul wọn wàá máa ṣe ẹ̀tọ́ lójú ẹ má wá sọ́dọ̀ ọkọ mi o ní nǹkan tẹ́mi ò gbà yín tí mi advice èèyàn láti máa sọ fọkùnrin pé òun ò bímọ rí mi láì àwọn bó tó wá ṣe tó tó wá sọ wàá ríbi fi àwọn ọmọ yẹn sí wàá dẹ̀ máa fún wọn lówó nígbà tẹ́pọ̀ ọkọ ẹ lówó lọ́wọ́ wàá máa fún àwọn ọmọ ẹ lówó wàá tọ́ wọn ní skul wàá ṣe gbogbo ẹ̀ dẹ̀ máa wà ókè ṣùgbọ́n irọ́ ni o bí ọ̀rọ̀ tí mo bá lọ àwọn ọmọ wa kú ọkọ wa kú àwọn fámìlì ilé tọkọ ní wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ọkùnrin ò ná ọmọ mọ́ ọmọ tó mẹ́ta tó bí ẹ̀ náà ni wọ́n gbalé ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní tó bá kúrò lọ hospital kò gbọ́dọ̀ wá sínú ilé wọ́n mú ẹrù ẹ̀ wọ́n kó ó náà mú ẹrù wọn kó láti upstairs táwọn gbé ilé megad wọ́n lọ kọ́rùn síbẹ̀ ọ̀nà ọjọ́ tí ò bá ti kú sí hospital tó bá ti yè kó wá kẹ́rù ẹ̀ ló ṣe wàá ronú kan àwọn ọmọ Tọ́lání àti Sílé tó bí síbi kan ní tó ti rí fún about 24 years ago kò fojú kan àwọn ọmọ téèyàn tó bí sójú ó ṣe wàá ń wá wọn kiri torí pé ó ti níṣòro àwọn ọmọ ẹ wá dá ojú ẹ̀ pa wọ́n wá ní láyé bí mo lè ṣe ń wọ àwọn ọmọ yẹn wọ́n ti ṣe part 1 part 2 part 4 ní fídíò tẹ́ ń wò yẹn lóde àwọn ọmọ yẹn ní láyé pé àwọn ò lè gbàṣẹ pé kó kú tó bá kú gan àwọn ò ní débi òkú ẹ̀ ǹjẹ́ a lè dá àwọn ọmọ yẹn lẹ́bi bí ò lè dá wọn lẹ́bi o Ọlọ́run bá ń gbọ́ èmi gan lè ṣerú ẹ̀ fún ìyá tó bá dájú mi ní kékeré tó bá jẹ́ pé àwọn ọmọ yóò jọ ọmọ alálùbáríkà tí ò jọ ọmọ tó lọ́gbọ́n irú ọmọbìnrin yẹn ní ìsìn ọmọ 29 years ni ó ṣẹ̀fẹ̀ wẹ́ẹ̀dì ni á ti da aṣẹ́wó náà á ti tẹ̀lé àwọn tó ń fi hàn ṣe oògùn owó wọn ti pàdánù ọ́ kó ti kó àrùn burúkú tó ti kó HIV kó ti kú ọ̀ kan ti fi jóògùn owó ọ̀ kí ọkùnrin yẹn náà kó lọ join gáǹgì àwọn ọmọ olè kan ti pàdánù ṣùgbọ́n Ọlọ́run ó fẹ́ fi ìyà jẹ ó fẹ́ fi títóbi bóun ṣe tó láyé ó fẹ́ fi wọn ọmọbìnrin yẹn torí màmá yẹn gọgọgọ bó ṣe ń fẹ́ rí èmi ni mo bí yín please help me I'm your mother irọ́ ló ń pa ó pretend ní ìkànnì láti mo ti máa ń wo fíìmù mo máa ń ṣàánú èèyàn mo kò rí pé inú ẹ̀ kọ́ bó ṣe ń ké inú ẹ̀ dẹ̀ ń bí mi inú ìyá yẹn dẹ̀ ń bí mi ó fòdìdí ọmọ méjì ilẹ̀ fún 24 years wọ́n wà láyé ni wọ́n sí láyé nígbà táwọn ọmọ mẹ́ta tó bí síbòmí wá kú ìgbẹ́ ló ṣe wá ń wọ́ ọmọ kan tó bí káwọn mẹ́rin tọ́hún bá gbà owó ọ̀tí ẹ̀ tọ́hún bá gbà tọ́hún rí pé láyé kọ́kọ̀ jálẹ̀ pé màmá ẹ̀yin kọ́ lẹ bí wa sẹ́ẹ̀ báwọn ò mọ̀ rí mo dẹ̀ mọ̀ mo ṣe wọn ọmọ yòó lè gbọ́ wọn ò ní gbọ́ irú rọ́bìṣì wo nìyẹn irú ọ̀dájú èèyàn wo nìyẹn irú ọ̀dájú abiyamọ wo nìyẹn àwọn èèyàn burú o ẹni tó ṣe irú eléyìí fún àwọn ọmọ bíbí inú ẹ̀ tí irú eléyìí bá bá ọmọ nílé ọkọ tí ọkọ ẹ ti bímọ rí kó wá lọ fẹ́ wọn kó lọ fẹ́ wàlẹ́ ó máa pa ọmọ yẹn ni níbi tí ìyá yẹn tó burú dé ẹni tó lè deny àwọn ọmọ ẹ̀ fún 24 good years tí ò fojú kọ àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn wà lọ tó ń sọ fún mẹ́gàdì pé kọ́ máa lé wọn dànù tó ń sọ fáwọn ẹgbẹ́ ẹ̀ tí wọ́n bá ti ń bọ̀ tí wọ́n àti ọkọ ẹ̀ bá ti fẹ́ wá kí àtàwọn ọmọ tó bí síbò míì tí wọ́n ti fẹ́ wá kí ẹ̀gbẹ́ ẹ̀ tó wọ́n pé àwọn ọmọ yẹn wà ń bẹ̀ lásìkò yẹn á ní àwọn ò ní dúró wọ́n lọ á sọ fọ́pọ̀ ẹ̀ pé wọn ò sí ńlé àwọn mìíràn máa sunkún wọ́n bẹ̀rẹ̀ sí níbẹ̀ ó wá di ọjọ́ alẹ́ ní Ọlọ́run wá bá mú yà yẹn ó wá bá dé sínú kúlà Ọlọ́run wá bá ó wá ṣe ìdájọ́
ó yẹ kó kú nínú accident yẹn ṣùgbọ́n náà fẹ́ fi wọ́n pé ìkà ló ṣe ní first husband yẹn ọkọ àkọ́kọ́ yẹn ibẹ̀ gangan ló ti bẹ̀rẹ̀ sí ní ṣìṣe orí bàbá yẹn ló mu torí ó bímọ méjì fún yàn ó wá ní accident ó wá filẹ̀ ó wá sá lọ ó tún dá sá lọ wá kó gbowó tó yẹ kó máa fi tọ́jú ara wọn ó wá kó lọ wọ́n wá rí ẹ ó wá dàwátì wọ́n wá ẹ wọ́n ò rí ẹ àṣọ ọlọ́kọ ni ọlọ́run wá jẹ́ kí accident tó tí bàbá yẹn ní ọkọ àkọ́kọ́ yẹn tó ní òun ní ọkọ èkejì náà tún ní àwọn ọmọ ẹ̀ wá kú àwọn ọmọ mẹ́ta wá kú pẹ̀lú accident yẹn pẹ̀lú ọkọ ẹ̀ ọlọ́run wá dá ẹ̀mí ẹ̀ sí kó lè rí ìyà kó lè káàbámọ̀ ọjọ́ alẹ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo ń sọ fún ẹ̀yin òbí tí ẹ gẹ́ ẹ̀bùkítà lórí ọmọ tẹ́ bá ti fọkọ báyìí ẹ má ta ọmọ yín nù ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ìfẹ́ tí èèyàn bá ní sọ́kọ ọ̀tọ̀ ìfẹ́ tí ọmọ gógógó ọ̀tọ̀ náà ni torí ọjọ́ alẹ́ ọmọ ẹni ló ń dúró ti lọ́jọ́ alẹ́ kò sí bí ọmọ náà ṣe lè dájú tó bá tọ́jú ọmọ lọ ní àárọ̀ tó tọ́jú ẹ̀ lọ́sàn-án tó rán ní skul bó jẹ́ pé o fi ṣiṣẹ́ ni báyìí ò lówó gan láti tọ́ ní skul bọ̀ tó lówó wọn bá o fi sẹ́nu iṣẹ́ ó kọ́ṣẹ́ ó wá dọjọ́ wájú tí wọ́n bá ní ṣòro ọmọ yẹn ló máa gbé ẹ kò sí babaláwo tó lè kò sí oníṣègùn tó lè yí ojú wọn padà sí ẹ èmi ò mọ bí tí èèyàn ti ń ṣe rádáadáa yẹn ó bímọ ó tọ́jú ọmọ bàbá wọn kú ogbó sá lọ ìyẹn ló tẹ̀ bí mi nínú wọn sìnkú àmì ọmọdé Tọ́lání please forgive me forgive wo àwọn ọmọ yóò lè forgive ẹ láyé ọmọ ẹ máa ṣe wedding báyìí kò lè ju 2 months báyìí ó lò máa ṣe wedding ó tún ọmọ ẹ tún sọ pé ṣé nígbà tó di tẹ́dí arọ ọmọ ẹ àwọn ẹ̀gàn ti dájú ṣé a lè bú wọn ni lóòótọ́ bá ṣe ń sọ̀rọ̀ sí màmá ẹ̀ kò dáa ṣùgbọ́n ṣé a lè bú wọn ni a lè bú wọn ìyá yẹn ló ti gbígi oró sí wọn lọ́kàn ìyá yẹn ló ti gbígi oró sí wọn lọ́kàn ọmọkùnrin yẹn ń bè lọ́wọ́ ẹ̀ pé òun ò tiẹ̀ dá mọ̀ ìgbà tó ọmọbìnrin yẹn gan lòun ò dá mọ̀ tóun bá rí níta lòun ò dá mọ̀ because ó ti pẹ́ tóun ti rí ìgbà tóun wà kékeré ní ọmọ ọdún 6 lòun ti fojú òun rí ṣó wá dáa ẹ jẹ́ kí lè jẹ́ ẹ̀kọ́ fún wa ilé ayé kan tá a wá ẹ má jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé tí wọ́n bá ti lè ṣe ẹsẹ̀ gbé nílé ayé yìí ìrònú ayérayé ni o ìrònú ayérayé ni ẹ wo bí Ọlọ́run ṣe dá ẹjọ́ ẹ̀ ẹ wo bí Ọlọ́run ṣe dá ẹjọ́ fún ikú ọkọ àkọ́kọ́ yẹn gan pẹ́ yé àtọwọ́ ló ti wá torí ó jàn lójú wípé accident tó pa ọkọ ẹ̀ àkọ́kọ́ òun náà ló tún wá pa ọkọ ẹ̀ kejì kò wá dá pa ọkọ ẹ̀ lásán ó tún wá mú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kò tẹ̀ ṣẹ́ ọkàn kù ẹgbẹ́ ọkàn wà ní ìsàbí méjì wà ó ṣeé ṣe kó má wọ àwọn eléyìí tó ti mọ́kàn kúrò lára àwọn eléyìí rárá kò tiẹ̀ rí tí wọ́n rò ọmọ téèyàn bí ẹ wo Ọlọ́run á ṣàánú wa so mo ní kí wá tún sọ fún yín o ká tún máa la wa létí ẹni tó bá fẹ́ wúrù wà báyẹn àbí ẹ bá ní ọmọ tí ẹ bí ọmọ tí ọmọ yín wá bímọ síbi kan tó wá ju ọmọ yẹn nù tó wá lọ kí a lè mọ bí a ṣe máa bá wọn sọ̀rọ̀ èèyàn ń ta ọmọ dànù ọmọ òṣèrà lọ́jà ọmọ jowó lọ o ọmọ òṣèrà lọ́jà ọmọ òṣèrà àmọ́ ọmọ tó máa ṣe fún yàn lọ́jọ́ iwájú o tẹ́ bá lọ sọ pé ẹ lọ ń ta ọmọ kan dànù ẹ lọ ń ta ọmọ kan dànù tó dọjọ́ iwájú tó jẹ́ pé ọmọ yẹn gangan ló wá jẹ́ alálùbáríkà ojú wo lè fẹ́ ẹ báwo lè ṣe fẹ́ dúró síwájú ẹ̀ sọ̀rọ̀ báwo lè ṣe fẹ́ dúró síwájú ẹ̀ sọ̀rọ̀ ní ọmọ tẹ́ ti ta dànù ọmọ tẹ́ ti rò pé kò lè jẹ́yàn tó wá jẹ́ pé òun ló wá jẹ́yàn kẹ́ wá máa wójú rere ìgbẹ́lẹ́ ẹ bá ti wá lọ sọ́dọ̀ ọmọ yẹn ni yóò ní tọ́rọ̀ ẹ wọ́n máa pọ́ gúlọ́gúlọ́gúlọ́ torí pé ẹ̀ ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ ọmọ tí wọ́n bá ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ tó bá ń ṣe kó jẹ́ Abíọ́lá kó jẹ́ president ọmọ tó bá ṣẹ̀tọ́ lórí ẹ̀ wàá sọ̀rọ̀ sí bó ṣe wù ẹ́ wàá lè bá sọ̀rọ̀ àmọ́ ọmọ tí ẹ̀ bá ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ tọ́mọ ẹ̀ wá di nílá lọ́jọ́ iwájú òun ló àfẹ́ẹ̀tì ọmọkùnrin tó kú yìí ọmọ olórin Mohbad yẹn màmá ẹ̀ kò ṣẹ̀tọ́ lórí ẹ̀ ó máa rí àwọn nǹkan tí ọmọ yẹn ń ṣe tí ò dáa mọ́ àti bá sọ̀rọ̀ kò lè sọ ìwọ kò lẹ́nu ẹ̀
tọ́mọ ẹgọ́ bá ṣe nǹkan tó kó gba létí gan á ní má bínú ni because ẹni ò tọrọ wájú ẹ̀. Tá a bá tọ́ ọmọ wa dáadáa kọ́mọ ẹ kò dín nǹkan tọ́mọ ẹ lè dà wàá sọ̀rọ̀ fún bó ṣe wù ẹ́ ni torí ẹ̀rí ọkàn gan á máa jẹ́ pé ọmọ tí mo fẹ́ sọ̀rọ̀ fún mi máa ṣe nǹkan kan lórí ẹgbàá tó máa nídìí mi máa sí ń bẹ̀ ẹ́ so àti sọ̀rọ̀ fún gan ẹ̀rù gan á máa bà ẹ́ wàá máa ọ̀rọ̀ á máa wúwo láti sọ fún láti dúró síwájú ọmọ ẹ kó sọ̀rọ̀ kó control ọmọ ẹ kó sọ fún pé nǹkan báyìí ni kó ṣe nǹkan báyìí ni mi fẹ́ kó ṣe àti sọ́gun ẹ̀rù ọkàn á máa jẹ́ ẹ so á máa ṣe gbogbo tó bá ń ṣe ló máa bẹ́ ẹ lára mu gbogbo ìwà tó bá wù ló máa bẹ́ ẹ lára mu torí pé ẹ̀rù ọkàn ẹ̀ ń jẹ́ ẹ so lágbára lọ́wọ́ Ọlọ́run èmi àti àní ṣìṣe àní fi àárọ̀ wa ṣe orí burúkú bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀sán wa àní fi ṣe rádaràda ọjọ́ alẹ́ wa á wá tù wá lára torí téèyàn bá fi àárọ̀ ṣeré tó fi àárọ̀ ṣorí burúkú tó fi ọ̀sán ṣòṣì ọjọ́ alẹ́ máa ń kan gan o lágbára lọ́wọ́ Ọlọ́run ọjọ́ alẹ́ èmi àti kò ní kan ó máa dùn ni ẹ ṣé mo dúpẹ́ o èmi lọmọ yín tòótọ́ Kẹ́mi Bùkọ́lá ó dàbọ̀.